ara òrokùn ara òwe di ẹlọ́rọ̀ dà fáwọn ọba ilẹ̀ Yorùbá tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí o, tí inú wọn ò sì dùn sí olórí oko orílẹ̀-èdè káfàtà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àṣírí tí ó tú síta báyìí pé pẹ̀lú báwọn ọba náà bí wọ́n ṣe rí owó oṣù wọn gbà inú ìnira lọ́pọ̀ wọn wà, pàápàá àwọn ọba tí wọn ò fi bẹ́ẹ̀ ní orúkọ dáadáa tàbí àwọn tí ò fi bẹ́ẹ̀ ní owó lọ́wọ́. Kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ náà burú fún àwọn ọba kan débi pé wọn ò lè jáde dáadáa nínú ààfin mọ́ nítorí pé owó epo lásán láti fi ra epo sí mọ́tò wọn àrí owó láti fi rà á mọ́. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tí pìtìpìtì ayé tó fẹ́ dé bá àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí? Ó mà ní ti owó ìjọba ìbílẹ̀ ìyẹn local government allocation tí ìjọba àpapọ̀ tí ò fún ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ láti nǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn, tó sì jẹ́ pé ọ̀rọ̀ igan inú máa ń di wàhálà gidigidi ní ìpínlẹ̀ Ọ̀ṣun débi pé àwọn ìjọba ìbílẹ̀ wọn ò ṣiṣẹ́ mọ́. Ǹjẹ́ kí ló fa wàhálà yìí? Ẹ̀rọ tó wí pé níṣe ni àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́n gbé gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lọ sílé ẹjọ́ wípé ọ̀nà tó gbà ya àwọn alága ìjọba ìbílẹ̀ tọ́jọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC nígbà tó gbàjọba lọ́dún 2022 pọ́nà náà bá òfin mu. Nígbà tí ilé ẹjọ́ tó sì dájọ́ láìpẹ́ yìí, ìní àwọn ẹgbẹ́ méjèèjì ni wọ́n ń yí ìdájọ́ náà sí ọ̀nà tó wù wọ́n. Níṣe ni APC ní àwọn ilé ẹjọ́ dá láre, tí PDP náà láwọn ilé ẹjọ́ dá láre, tí ẹgbẹ́ òṣèlú AP náà tó padà jáde pé ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn àwọn ló dá láre. Eléyìí ló jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú APC kan pàṣẹ fáwọn alága ọmọ ẹgbẹ́ òṣèlú wọn tán yọ nípò lọ́dún 2022 láti padà sí ọ́fíìsì. Èyí ló sì dogun tó mú ẹ̀mí àwọn olóṣèlú àti àwọn aráàlú kan lọ. Ṣá o, látìgbà náà níjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ lé owó oṣù àwọn ìjọba ìbílẹ̀, tó sì jẹ́ pé eléyìí ó ti ń fa ìṣèjọba sẹ́yìn gidigidi ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Pẹ̀lú bó ṣe wá jẹ́ pé nínú owó tó ń lọ sí gbogbo ìjọba ìbílẹ̀, ìdá 5 nínú ẹ̀ ló máa ń jẹ́ ti àwọn ọba tó wà ní ìjọba ìbílẹ̀ kan, ìyún 5%. Níṣe ni a gbọ́ pé owó yìí kò wọlé sáwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́, àti ẹ̀gbọ́ pé gómìnà Adémọ́lá Adélékè ń gbìyànjú láti fún wọn ní owó náà tẹ́lẹ̀ lápò rẹ̀, ṣùgbọ́n ní báyìí wọ́n ní agbára bàbá náà ti pin, kò sì fún wọn ní owó náà mọ́. Ilé ìlàjọ pé gbọ́ pé ó ti jẹ́ kí nǹkan le fún àwọn ọba kan, pàápàá àwọn ọba tí ò lórúkọ tí wọ́n sì jẹ́ ọba kéékèèké lọ́ṣun, nítorí pé owó tó fi ń repo sí mọ́tò ní tó fi ń sanwó oṣù àwọn òṣìṣẹ́ láàfin, tó fi ń gbé bùkátà àwọn gbogbo ẹ̀ ló ti dópin, ló ti wọlé pátápátá. Ní báyìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé inú àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò dùn rárá sí nǹkan tí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe yìí, tá a sì gbọ́ pé wọ́n ti ń gbìyànjú láti ṣe ìpàdé láìpẹ́ yìí lórí bí wọn yóò ṣe lọ rí Tinubu l'Àbújá lórí ọ̀rọ̀ yìí.